Ẹ kú ojúmọ́ o, ẹ̀yin ènìyàn mi. A kú bójọ́jọ́ ti rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè Yorùbá. Àjíǹde ara mọ̀ jẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè. Ìbà Elédùmarè ọba àjíkẹ́ ọba àjígẹ̀. Ọba afẹ́nifẹ́re ọba àjò àpè agbénimọ́dẹ̀yìn afúnimọ́ṣèrègún ọba alọ́dọ́lá aníyìlẹ́yẹ. Ọ̀gbàgbà tí gbára àdúgbò abọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ náà fìn ìbà. Ìbà àwọn akọni obìnrin àwọn kaṣọlérí mọ́rẹ̀ rú obìnrin bambam tán yanyan ìbà yín o. Ẹ̀yin ajẹrun òró ajẹdù èèyàn mọ́bì. Àtòrò òró jẹ̀ fún ọ̀gá lanta. Ẹ̀yin oníbàtẹ́ pèlè mọ̀jà tí bá ń jà láì fọwọ́ kan ní ìbà lọ́wọ́ yín. Àfijọ́ ẹlẹ́yẹ tí wọ́n bàtà dẹ́ ìbà. Àfijọ́ bàbà tí sòkùtùkùtù mọ́wọ́ ìbà. Láàlú ògiri kò dọwọ́ rẹ o, wọ́n jẹ́ kílẹ̀ Yorùbá wọ́n jẹ́ arógun pẹ́ ìtúká. Wọ́n jẹ́ àrí kò sí déédéé èdè àìyedè mọ́jọ bẹ́lẹ̀ sáàrin wa. Láàlú àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ni wọ́n bá wa dojú ìjà kọ. Àtọ̀tẹ̀ mi bàbá àṣà mọ́jọ wọn rí wa gbéṣe o. Ìbàlẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrẹ lápò òkà tó dá lápò orí mẹ́kò ló bá júbàlẹ̀ ilẹ̀ òlànà ilẹ̀ ìbà rẹ̀. Mọ́jà aṣílẹ̀ tẹ̀ mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀ mọ́jà kẹ́gun ayé ogun alẹ́sẹ̀ mọ́jà jì sọ́fì àwọn àgbàlagbà. Aṣọ ọ̀ka ènìyàn mọ́jà tẹ̀ ẹni tá ṣẹ̀tá bẹ̀ Elédùmarè ọ̀rọ̀ wá dọwọ́ rẹ̀. Mọ́jà bárò ẹni bá mọ́jà bá wọn tó papọ̀. Bí ó ti rí nù àṣẹ ń tẹ̀dùmọ̀rẹ́. Ní àná mo ṣalábàpàdé àwọn òpìtàn lóríṣiríṣi lónìrànràn lórí ayélujára. Olúkálùkù sáà ń sọ tiẹ̀. Mo sọ àwọn ọ̀rọ̀ kan bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ò tí ì rí ka ọ̀rọ̀ náà kún dáadáa ó nídìí. Ẹni tó bá ṣe business studies biz admin ní school wọ́n mú àwọn principle kan wá fún wa bí theory nǹkan táwọn èèyàn kan ti rò nípa business study right from time. Kó tó wá dórí 12 principle kan tí wọ́n yàn láàyò. Tó máa ń pè ní FRIO 12 principle of management business management sorry. Ìyẹn làwọn èèyàn rí pé ó wà comprehensive. Kì í ṣe pé àwọn tó ti kọ́kọ́ sọ̀rọ̀ ń pa business administration wọn àmọ́ ń pa nǹkan tí wọ́n ń sọ. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé stage kan tí wọ́n pàdé ti ẹ̀rí FRIO wọ́n rí pé tiẹ̀ ló kún jù torí ẹ̀ ló jẹ́ kí wọ́n tẹ̀lé. Tó bá tún yá bóyìnbó ṣe rí nìyẹn wọ́n á tún padà rí ẹlòmíì tí tíọ́rì tiẹ̀ tún máa superb ju ti ẹ̀rí FRIO lọ. Bọ́rọ̀ ẹ̀kọ́ ṣe rí ni ẹ̀kọ́ ló mú wá bẹ́ẹ̀. Àwọn òpìtàn ilẹ̀ Yorùbá máa ń rìn láì lórí ìwé tán kà. Ẹlòmíràn dẹ̀ máa ń fọwọ́ rẹ̀ sọ̀yà báyìí pé àníṣe mo mọ̀ tàn. Ìwọ kọ́ ló mọ̀ tàn, ìwé tó ń kà ló mọ ìtàn. Ìwọ tó rí láì léwé. Gbogbo òpìtàn tó bá rí láì lé research tẹ́nìkan kọ tí fẹ́ pàtàn kì í ṣòpìtàn ni. Ìwé yẹn ni òpìtàn, òun ni olùbásọ ìtàn. Òun kàn ń bá ìwé yẹn interpret ẹ̀ sáyé ni wípé ìwé ló sọ báyìí. So far tó bá ti ní believe nínú ìwé yẹn. Mo rò pé àlàyé tí mo ra ṣe láńpẹ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ máa ti grab ẹ̀. Òpìtàn yìí sọ àwọn kankan lánàá. Tẹ́ bá lọ wo ọ̀rọ̀ wọn ní ìjẹta ìjẹrin mo kàn fi ṣe example ni o. Òpìtàn yìí ti wà ń ta tipẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwa là máa ń wò wọ́n bí ọ̀gá pé ẹni yìí máa ń pàtàn. But nígbà tá a rá àrísà wọn pé púpọ̀ ọdún ẹ̀wọ̀n tàn yìí àwọn wrong books ni wọ́n máa ń consult tí wọ́n fi ń sọ̀tàn. Mo dẹ̀ mọ dúró lórí pé nǹkan táwọn sọ nínú àwọn ìwé yẹn correct.
tábàlẹ́yìn àwọn èèyàn distort history Yorùbá àwọn náà wà nínú àwọn tí wọ́n wà ńbẹ̀ tí wọ́n sògbilẹ̀gbìdà ìtàn Yorùbá bọ̀ wọ́n mọ̀ ṣùgbọ́n tá bá pè wọ́n lé ní pé bóò lẹ ṣe jẹ́ nù tàn wọ́n la àwọn lọ̀gá àtàn páwọn mọ̀ nípa àtàn gan many people are like that tó jẹ́ pé ìwé kíkà nípa ìtàn sọ wọ́n nù nítorí pé wọn ò mọ̀ nípa ìtàn tí wọ́n ń sọ. Ìtàn ilẹ̀ Yorùbá complex gan mo ti sọ láìmọye ìgbà many of òpìtàn tá a rí tó kọ àwọn ìwé wọ̀nyí àwọn ìwé tá à ń kà wọ̀nyí ní òde àwọn ìhà abìkan rí ilẹ̀ Yorùbá tí wọn ò mọ̀ bí ilẹ̀ Yorùbá ti tó ìmí ojúlé mélòó lẹni nìmí mọ̀ nílé Ifẹ̀ lẹ́yìn kan wá sínú campus Ifẹ̀ kí wọ́n lọ consult nínú library wọn kọ́dẹ̀ padà. Ẹlẹ́mìí Ọlọ́run ti lọ ilé Ifẹ̀ lọ ṣèwádìí akọ̀mọ̀ rẹ́rìn ni ó bá dẹ́ gbé tán jáde ìtọ́gbà mọ́ rẹ́ lùtàn. Mo máa ń sọ gbogbo ìgbà ìtàn fẹ́ ju bẹ́ẹ̀ ṣe ń wo yẹn lọ. Ó dìgbà táwọn tó níta bá jáde tó máa ń sọ lẹ́rú tó máa bà yín lẹ́tọ̀ mọ̀ pé Ifẹ̀ ju bẹ́ẹ̀ ṣe rò lọ. Òpìtàn yẹn tó ti jáde lẹ́nu mẹ́ta tó tún ní àwọn ìlú mẹ́jọ kan bẹ tí bàbá Wándé Abímbọ́lá kọ̀ǹfàmù pé wọ́n ju Ifẹ̀ lọ wọ́n ti wà before Ifẹ̀. Mo rẹ́rìn-ín kí lẹni náà ń fẹ́ gbà nínú àwọn ìtàn kí ilẹ̀ Yorùbá ó dàrú kí lẹni náà fẹ́ gbà. So tó báwọn èèyàn máa ń tọ́ka sí pé lágbájá ìfurasí kì í ṣe ara wa kì í ṣe Yorùbá ẹjẹ́ wa náà ti bìsàrán kíyèsí oògùn irú ẹni tí máa ń sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí jáde lẹ́nu ó yẹ ká kíyèsí tòótọ́ sára wa ni. Gbogbo ẹ̀dá tí ó bá ti wá àlàáfíà ilẹ̀ Yorùbá ẹ béèrè lọ́wọ́ ọ̀rọ̀ ẹni pé ṣé ara wa ni. Mo lọ sábẹ́ kọ́mẹ́ǹtì ẹni yẹn mo rí gbogbo báwọn èèyàn ṣe ń béèrè question lọ́wọ́ ẹ̀ kò kúkú ní dá wọn lóhùn torí òun fúnra rẹ̀ mọ rí agenda tó fi gbé ìtàn tó sọ yẹn kalẹ̀ ti fi sọ kí n yọ pé ọba alé ó dárúkọ àwọn ìlú kan Ọ̀wọ̀ nǹkan kan tó ti wà ṣáájú Ifẹ̀ mo wá rẹ́rìn-ín nígbà tẹ́ ẹ ní Ọ̀wọ̀ wà ṣáájú Ifẹ̀ Ọ̀rúnmìlà táwọn ọmọ rẹ̀ lọ tẹ àpèrè Ọ̀wọ̀ dúró ń bo l'Ọ̀rúnmìlà gbé ìlú wo lòún gbé ìbo ló ti bẹ̀rẹ̀ ìrìn àjò ayé rẹ̀ ìyá tó bí Ọ̀rúnmìlà sẹ́wọ̀n báwọn èèyàn mọ̀ ọkọ ìyá rẹ̀ wọ́n sì mọ̀ ọkọ bàbá tó bí níbo ni wọ́n bí Ọ̀rúnmìlà sí. Ifẹ̀ èmi kì í sọmọ fẹ́ o mo máa ń sọ ní gbàgádàpárá every corner ọmọ bíbí ìlú Ọba Àgùn ni mí ìlú mi wà very close to Ìkìrun ó wà láàrin Ìré Ọba Àgùn Ìkìrun ìlú mi ló wà láàrin wọn àpèjúwe ẹ̀ nìyẹn. Ṣùgbọ́n kíní kan wà tó máa ń dá mi lójú táwọn èèyàn máa ń sọ̀tàn ìlú tẹ́ ẹ̀ máa pọ̀ nílẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ lè mọ tẹ́ fi kú àfi tẹ́ ẹ bá ráàyè tẹ́ ẹ̀ ń tọ̀ àwọn ìlú yìí káàkiri ẹ jókòó ń bò mí ẹ sì di wọ́n mọ́ rí pé bóò ni àwọn ìlú yìí ṣe exist níbo ni wọ́n wà láti ọdún yìí. Ìlú tó yẹ pé kánsẹ́lọ̀ kan péré náà ní kánsẹ́lọ̀ ẹ̀yọ̀ kan péré náà ní tọ́lẹ̀ ti wà over 4,000-5,000 years wọ́n wà nílẹ̀ Yorùbá yìí. Nígbà tí àwọn yẹn bá gbà páwọn wá láti Òtùfẹ̀ níbo wá ni Ọ̀wọ̀ ti wá. Ìtàn Ifẹ̀ tóbi o ó sì ju agbára àwọn èèyàn tí ń pàtàn Ifẹ̀ lọ. Èmi tí mo dúró yìí ìtàn Ifẹ̀ á máa sọyàn nù tẹ́pẹ́ tó bá ń sọ mi àwọn tó ní ìtàn ó máa rẹ́rìn ni wípé ó ti gbé gbági. Ṣé rí ìwọ́n tó bá fẹ́ mọ̀ nípa bí Ifẹ̀ ṣe rí lọ sí Ilé Ifẹ̀ kó lọ wò ó láti north south and west of Ifẹ̀ jókòó kó wò dáadáa bó o ní Ifẹ̀ bó ló dojúkọ níbo ní Ifẹ̀ tí ń bọ̀ ìfúnra rárá rẹ òye orí ò máa sọ ìrìn àjò yẹn fẹ́ bó ṣe rí ìwọ́n tó bá gba Ifẹ̀ wá sóńdó tó gba Èkìtì wá sífẹ̀ tó gba Iléṣà wá sí inú Ilé Ifẹ̀ àwọn ìlú tó wọnú Ifẹ̀ nìyẹn o. Tó bá kúrò Ifẹ̀ tó bọ́ sí Ifẹ̀ Tẹ̀dó after garage Ọlọ́dẹ tó tẹ̀síwájú tó dé Òkè Igbó mọ àwọn ìlú yẹn lọ́bẹ̀ sí ń lọ yẹn o èdè Ifẹ̀ ni wàá máa gbọ́ lọ́mọ gbogbo yẹn
títí wọ Àkúrẹ́ lọ́ọ̀dánrè. À ń sọ̀rọ̀ Ọ̀fẹ́ tó ti exist bíi 3 sí 4. Ifẹ̀ Òdáyé, the first Ifẹ̀. The first Ifẹ̀ is Ifẹ̀ Òdáyé. Nígbà tí Ifẹ̀ Òdáyé wá, àwọn èèyàn gbà pé irúnmọlẹ̀ ló control ńgbà yẹn. Kò sí ìtàn pè ní irúnmọlẹ̀ nígbà náà. Gbogbo yẹn fálásì ni, àsọdùn. Torí ìtàn pè ní irúnmọlẹ̀ ẹ̀mí àìrí ni, mo ti sọ láìmọye ìgbà. A ní 21 irúnmọlẹ̀. Bó ṣe wà powerful sí nìyẹn. A ní 200 irúnmọlẹ̀. A sì ní 1,400 irúnmọlẹ̀. Àwọn èèyàn mọ̀ níbẹ̀ yẹn. Ìran irúnmọlẹ̀ 3 ló control Ilé-Ifẹ̀. Àwọn ni wọ́n mú agbára wá fáwọn ará Ifẹ̀, ni wọ́n control bí wọ́n ṣe live life wọn. Èèyàn ní ń bẹ lórílẹ̀ Ifẹ̀ nígbà yẹn táwọn irúnmọlẹ̀ fi sọ̀kalẹ̀ sáàrin wọn. Kí sì ló fà á? Òótọ́ ọnú. Òtítọ́ ọnú táwọn bàbá wa ti ní tí wọ́n fi pilẹ̀ ìrìn àjò ilẹ̀ Yorùbá. Òun ló gbé irúnmọlẹ̀ bọ́ sáàrin wọn láti bá wọn lò. Ẹ wá wo yíyẹ tá à ń sọ kì í ṣe yíyẹ gbà tí Ísírẹ́lì Mẹ́kà kankan ti exist o. Ifẹ̀ tá à ń sọ àwọn Ifẹ̀ bíi over 50,000 years back là ń sọ yìí, tí ò tíì sí exodus, kò tíì sí movement pé àwọn èèyàn move láti ibìkan wọ́n ń ya lápá ibìkan nígbà tá à ń sọ yìí tí Ifẹ̀ àkọ́kọ́ bẹ̀rẹ̀. Kò sí àwọn ìran kan tó fìdí ẹ̀ múlẹ̀ tó ju Ifá lọ. Ifá nìkan ló sọ̀rọ̀ ń pa àwọn ìran yìí, ìran Ifẹ̀ yìí. Àwọn ìran yẹn náà ti wà ní gbogbo àṣìṣe tí ò tí sí nǹkan tí ń jẹ́ ilẹ̀ Haúsá, kò sí tí ń jẹ́ ilẹ̀ Ìgbò, kò sí tí ń jẹ́ Ghana, kò sí tí ń jẹ́ Kọ̀tọ̀nú, kò sí tí ń jẹ́ bì kankan. The first existence Ifẹ̀ ni ní gbogbo àṣìṣe yìí. Mi ní kò sí ayé ní ilẹ̀ ibòmí o. Ìtorí ẹ̀ làwọn èèyàn ṣe máa ń nígbàgbọ́ pé ojú rere ti mọ́ wá sílé ayé. Nítorí pé nígbà yẹn kò tí ì síbi tẹ́lẹ̀ sọ pé ibìkan tó wà ń bò míì tó ju bẹ̀ lọ. Àwọn archaeologists ti lọ ṣèwádìí ní gbogbo tá à ń sọ yìí, kò sí story. Àwọn ni wọ́n control gbogbo àwọn ilẹ̀ yẹn títí lọ sétí òkun, títí wá òkun yẹn àtìgbà táwọn tó wà ń fẹ́ àkọ́kọ́ ti wà ni wọ́n ti ń control òkun tẹ̀ ń wò yẹn àtọ̀sà ni wọ́n ti ń control ẹ̀. Gbogbo òsèmí tó live létí omi yẹn àwọn ará Ifẹ̀ ni wọ́n. Ìtàn Ifẹ̀ deep kọjá báwọn èèyàn ṣe ń gbé tí wọ́n kàn ń fẹnu bàjẹ́. Wọ́n wá máa gbé wá sórí 13 Confederation of Ifẹ̀, àwọn tijó ní. Àwọn 13 tijó ní tí ò tí ì pẹ́ títí tó bẹ̀rẹ̀ ní Òtù Ifẹ̀. Wọ́n sì wá máa rún mọ́. Wọ́n sì wá máa rún mọ́. Ifẹ̀ Òdáyé yìí, ibẹ̀ ni ojú rere ti mọ́ wá sílé ayé. Tó jẹ́ pé nígbà náà òtítọ́ ọdún ni wọ́n fi survive lórí àwọn ilẹ̀ yẹn. But along the line, nígbà tí àwọn náà bẹ̀rẹ̀ sí ní rí ìhà sí àwọn ọmọ ènìyàn, èdè wọn bẹ̀rẹ̀ sí ní yípadà, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe bí síra wọn. Ó wà lára nǹkan tó fọ́n ìlú yẹn ká, wọ́n túká ni kì í ṣe kó parẹ́. The first Ifẹ̀ ó parẹ́ ni. Wọ́n túká ni. Olúkálùkù fáká pé àmì ò lè bá àwọn ilé gbé o. Olúkálùkù ṣe movement yẹn fi wà nígbà yẹn. But bí wọ́n ṣe exist ò yé everybody dọ̀la. Ṣáwọn èèyàn jábọ́ látòjú ọ̀run wá bẹ́ẹ̀ ni. Torí ẹ̀ làwọn èèyàn ṣe máa ń sọ pé irúnmọlẹ̀ làwọn tó live ńgbà yẹn kì í ṣe irúnmọlẹ̀. Àwọn irúnmọlẹ̀ ló sọ̀kalẹ̀ sáàárín wọn tí wọ́n kọ́ wọn ní ẹ̀kọ́ bí wọ́n ṣe ń warin, bí wọ́n ṣe ń ṣe nǹkan, bí wọ́n ṣe ń ṣe oríṣiríṣi. Ìbẹ̀rẹ̀ ìgbésí ayé èèyàn ò bá bẹ̀rẹ̀ láti Ifẹ̀, tàbí kó jẹ́ pé Ifẹ̀ ló ti bẹ̀rẹ̀, àwọn àkọsílẹ̀ rẹ̀ parẹ́ ni ò jẹ́ ká mọ̀. Ìlàtọ̀ tó ti ṣẹlẹ̀ nígbà yẹn, nígbà tá à ń sọ yìí, tó jẹ́ pé nígbà tó bá tó yà láàmú discover àwọn nǹkan tó ṣẹlẹ̀ ń Ifẹ̀. Kì í ṣe sáà tá à ń bá lọ yìí. Sáà ò lẹ ọkàn, káwọn èèyàn lẹ lọ́kàn láti lè ṣèwádìí. Tó jẹ́ pé basically lórí belief tá a bá ní là fi ń ṣe research.
àlà ṣe research abẹ́rẹ́ lórí research oní research àmọ́ confam pé bó ṣe rí nìyẹn. It's beyond that. Torí ẹ̀ mo ṣe sọ pé àfi tí ìjọ tí ìran Yorùbá bá ṣe tán láti mọ ìpìlẹ̀ wọn ni wọ́n tó mọ̀. Ṣùgbọ́n ilé ìtọ́ka kún bá tiẹ̀ káàkiri lámbàlámbà yìí bá ṣe máa rí lóríṣiríṣi nu tó ká kún máa mú irọ́ wá fún wa. Ifẹ̀ kò fọ ara kankan ó dá dúró ni. Létà nígbà tí Ifẹ̀ yẹn dàrú tíjọba yẹn wó àwọn irúnmọlẹ̀ yẹn ò lọ wọ́n sì wà lórí ilẹ̀ pẹ̀lú wọn nítorí pé Elédùmarè ló sẹ́ndì àwọn irúnmọlẹ̀ wá. Wọ́n kọ́kọ́ sẹ́ndì àwọn 21 irúnmọlẹ̀ nígbà tí ipa wọn ò ká àwọn yẹn ẹ̀kọ́ tí wọ́n ń fún wọn ò tó wọ́n sẹ́ndì àwọn 200 irúnmọlẹ̀ àwọn náà tó descend àwọn náà tó gbé pẹ̀lú wọn láti kọ́ wọn lẹ́kọ̀ọ́. Síbẹ̀síbẹ̀ náà ipa àwọn ò ká àwọn èèyàn yẹn wọ́n ní pé àwọn èèyàn yẹn gbọ́n wọ́n wá ṣẹ̀ṣẹ̀ sọ 1,400 irúnmọlẹ̀ 1,400 irúnmọlẹ̀ yìí àwọn ni wọ́n wá ní gbogbo agbára tí ń bẹ nílẹ̀ Yorùbá tí ò kú òdò ní àwọn ni wọ́n kó wá. Irúnmọlẹ̀ ẹ̀mí àìrí ni wọ́n o àwọn tó dẹ̀ ní agbára ń gbà yẹn ló wà nù wọn tán ní. Kí ni wọ́n ń pè ní irúnmọlẹ̀? Ikú tí máa pààyàn irúnmọlẹ̀ ni. Èṣù láàlú ògiri òkú ti wà pẹ̀lú bàbá wa láti gbà yẹn irúnmọlẹ̀ ni. Bẹ́ẹ̀ ni àwọn ìyá mi irúnmọlẹ̀ ló náà tó sọ̀kalẹ̀ sáàrin wọn làwọn náà àwọn tó jẹ́ irúnmọlẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ lọ tá a mọ̀ eléyìí tá a mọ̀ tó jẹ́ irúnmọlẹ̀. Ẹ wá wo inú gbogbo irúnmọlẹ̀ tá a dárúkọ ìlú over 600 kìíní kan mẹ́ta tá a dá mọ̀ dúdú nìyẹn dòní. Àwọn èèyàn ọ̀dẹ̀ kí n attribute wọn mọ́ irúnmọlẹ̀ òrìṣà ẹlòmíì máa gbé wọn ẹlòmíì ń pè wọn lálejànú wọn ìsàlejànú o. Irúnmọlẹ̀ ni wọ́n nítorí ajogun sí Olódùmarè fi sọ wọn kalẹ̀ nítorí àwọn ẹ̀mí kan tó ń bẹ lórí ilẹ̀ tó lè mọ yọ àwọn èèyàn rẹ̀ lẹ́nu Elédùà sì sọ àwọn irúnmọlẹ̀ yẹn kalẹ̀ láti lè defend wọn. Ìlú tí Elédùmarè yọ́nú sí ní Ilé Ifẹ̀ ló fi ìlú yẹn ṣe àkọ́kọ́ ìrìn àjò. Nígbà tí Ifẹ̀ Òdáyé lọ Ifẹ̀ Akànlú bẹ̀bẹ̀ Ifẹ̀ Oyè Lágbò kó tó wá dòtú Ifẹ̀ ilé tá a lò lọ́wọ́. Ifẹ̀ kan bẹ tán pè ní Oyè Lágbò. After Òdáyé yìí disaster kan ṣẹlẹ̀ sí wọn tán pè ní ẹ̀kún omi. Níbo lẹ́mọ̀ títẹ̀kún omi yẹn ti bẹ̀rẹ̀? Ó bẹ̀rẹ̀ láti ìlú Ìdànrè ibẹ̀ ni safety ti wà fún wọn. Ẹ̀kún omi ló gbé wọn dé Ìdànrè kì í ṣe pé wọ́n fẹsẹ̀ rìn lọ́bẹ̀ o. Ẹ̀kún omi ló gbé àwọn ará Ifẹ̀ dé Ìdànrè. Ibẹ̀ ni wọ́n ti àkọ́yà Òkègbó ibẹ̀ ni wọ́n ti àkọ́yà Àkúrẹ́ ibẹ̀ ni wọ́n ti àkọ́yà àwọn lẹ́yìn bọ́n ṣe ń tẹ àwọn lẹ́yìn lẹ́nu yẹn òun ló gbé wọn dé ìlú Ọ̀bà. Sẹ́yìn pé Ọ̀bà ń bẹ lóńdó Ọ̀bà ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun. Ìtàn ilẹ̀ Yorùbá kọjá báwọn èèyàn ṣe máa ń ro. Anything tẹ bá dẹ̀ bá ní ìpínlẹ̀ Ọ̀ṣun òun ni ó jẹ́ original. Ilé tẹ bá bá lẹ́yìn odi ìpínlẹ̀ Ọ̀ṣun òun ló jẹ́ the second one. Bó ṣe rí lọ nìyẹn. Kò sílùú tí ò fẹ́ pé méjì nílẹ̀ Yorùbá. Ẹ̀kọ́ tẹ bá ti mú ìlú tó bá ti close mọ́fẹ̀ òun ni ó jẹ́ original. Ilé tó bá jẹ́ the next ó máa jìnnà sífẹ̀ àtàkété sí. Gbogbo ìran yìí Ilé Ifẹ̀ wọn ti wá. Nígbà tí ẹ̀kún omi wá fẹ́ pa orírun Ifẹ̀ rẹ́ gbogbo èmi ní Àkúrẹ́ kankan Ọ̀bà yìí Ifẹ̀ náà gbogbo wọn látijọ́. Everybody wọn move fún ibi tí safety wà náà fi move lọ Ìdànrè. Orí òkè òkúta Ìdànrè ní gbogbo wọn wà náà ti rí safety débi pé ẹlòmíì ò fẹ́ sọ̀kalẹ̀ níbẹ̀ máa ń gbà tí ẹ̀kún omi yẹn lọ. Tákọ́ sá believe pé orí òkè yẹn làwọn máa gbé lọ pé bẹ́ẹ̀ ni safety wà. Wọ́n believe àwọn èèyàn believe pé ibi tí safety bá ti wà wọ́n ìfẹ́ kúrò ńbẹ̀ kò sẹ́ni bọ̀dì tí ń lo ìlú nígbà yẹn. Safety place kí ló jẹ́ kí Ifẹ̀ wà náà ni pé safety place ní Ifẹ̀ jẹ́. Ìwọ tó bá ti ráyè ṣàkóló bọ́fẹ̀ ọ sọ̀rọ̀ ayédọ́mọbẹ̀ ni torí bẹ́ẹ̀ ni safety wà ní gbogbo agbègbè nígbà yẹn. Ẹranko burúkú kì í ṣe pé àwọn èèyàn ní wọ́n jí wọ́ against wọn o. Ẹranko burúkú ní pa àwọn èèyàn jẹ ńgbà yẹn torí àwọn ẹranko tó ya wèrè ń bẹ nígbó nígbà tá a sọ yìí tó pé èèyàn làwọn náà máa ń jẹ náà máa ń pa jẹ.
torí ní tẹ́lẹ̀dùmọ̀dé fi sọ àwọn irúmọlẹ̀ kalẹ̀ sáàrin wọn nìyẹn fún safety wọn ò lè kẹ́kọ̀ọ́ látara àwọn bó ti lè handle gbogbo àwọn nǹkan tó ń bá pàdé. tá a bá sọ fún yín pé ayé bẹ̀rẹ̀ láti Ifẹ̀ ẹ má jiyàn rẹ̀ ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ lọ́la. táwọn èèyàn bá ń sọ fún yín pé ayé bẹ̀rẹ̀ láti Ilé Ifẹ̀ ẹ má jiyàn rẹ̀. èyí náà lọ́wọ́ gbogbo tá à ń sọ kalẹ̀ wọn wọ̀nyí pé ṣé Ilé Ifẹ̀ náà ló ti exist. nígbà tí ẹ̀kún omi kún táwọn èèyàn sá lọ sókè Ìdànrè láfún safety tí ẹ̀kún omi wá lọ tán tí gbogbo wọn ń sọ̀kalẹ̀ a rí àwọn àpẹẹrẹ ilé táwọn èèyàn dé sí tí Ọba Lúfẹ̀ dé sí lágbègbè kan ká tó dé Àkúrẹ́ tó pé ilé yẹn bẹ́ẹ̀ dọ́là. mi ò ní opportunity láti fi ilé yẹn hàn yín ó wà lórí ilẹ̀ dọ́là. ọ̀pọ̀lọpọ̀ padà wá fẹ́ ọ̀pọ̀lọpọ̀ wá sí Ifẹ̀ padà mọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ̀kalẹ̀ látòrí òkè yẹn ọ̀pọ̀lọpọ̀ sì sọ̀kalẹ̀ ṣùgbọ́n wọn ò ṣẹ́rí padà sọ́nà Ifẹ̀ ìmí ìṣẹ́rí padà sọ́nà Ìṣàrun àwọn tí ó gba Ìṣàrun lọ àwọn tí ó gba gbogbo àwọn igbó ilẹ̀ Yorùbá gbogbo igbó yẹn náà dẹ̀ mọ̀ pé ilẹ̀ Ifẹ̀ ni àwọn náà ní kò sẹ́ni tó rìn kọjá igbó bàbá wọn. ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀lú kiri nìyẹn. ayé Ifẹ̀ Òdáyé ṣé Ifẹ̀ àkọ́kọ́ wá ní nígbà tí Ifẹ̀ Òdáyé parẹ́ ṣé Ifẹ̀ Òdáyé làwọn ìlú kan tí wọ́n bá fẹ́ jórúkọ ó wá di ayé Òtù Ifẹ̀ àwọn ìlú kan ti wà bíi ìlú Ọ̀tà ó ti wà láyé Òtù ìlú Ọ̀tà ti wà Ìdànrè ti wà àwọn tó wà lókè Ìdànrè wọ́n ti sọ bẹ̀ di ìlú àwọn tó lọ Ọ̀bá ti sọ bẹ̀ di ìlú àwọn tó wà l'Ákúrẹ́ ti sọ ìlú Àkúrẹ́ di ìlú bó ṣe lọ káàkiri nílẹ̀ Yorùbá nìyẹn bọ́ wọn fáwọn ìlú ọ̀wọ̀n lórúkọ nígbà tá a sọ yìí àwọn ìlú yàn lórúkọ ó lórúkọ míì tí wọ́n ń pè wọ́n ìtàn ọjọ́ míì nìyẹn tá a mọ̀ wá tí ó fún yín ní evidence pé most àwọn ìlú yìí wọn lórúkọ ń gbà yẹn anybody bá pàdé nígbó yẹn wọ́n mọ̀ sọ fún yín pé ará Ifẹ̀ làwọn pé igbó àwọn làwọn wá so àwọn èèyàn ń darapọ̀ mọ́ wọn mọ́bẹ̀ àwọn èèyàn ń darapọ̀ mọ́ wọn mọ́bẹ̀ tí ìlú expand lọ́pọ̀lọpọ̀ ń discover rẹ̀ pé èmi náà lè mọ ẹ́ di àwọn èèyàn mi níbí báyìí pé èmi sáà mọ́ wọnú igbó ìwá níbi tí settlement ti bẹ̀rẹ̀ nìyẹn ọ̀làjú pé òkè ìjẹ́bẹ̀ náà tẹ̀bí báyìí dúró nígbà táwọn èèyàn ti ń wọ́n ẹlòmíì wá láti Ethiopia tí ó mọ̀ pé Ethiopia ló ti ń bọ̀ torí pé Ethiopia ò tí ì lórúkọ nígbà tá a sọ yìí tí movement yẹn fi ṣẹlẹ̀ torúkálùkù sọ àwọn abi tó lè tó lọ́ra tí ẹranko ò ti nípa àwọn àtẹ̀bí rẹ̀ jẹ́ tí wọ́n gbà káàkiri kì í ṣe gbogbo wa pátá yìí náà ní ẹbí ara wa púpọ̀ nínú àwọn èèyàn ló migrate wọlé Yorùbá wa tán sọ ilẹ̀ Yorùbá di lédè ní púpọ̀ báwo ni ṣe bẹ̀rẹ̀ sí ní rí ìran Yorùbá nìyẹn pé àwọn ìran kan wà lápá ibì kan ṣùgbọ́n tó bá ti dé darapọ̀ mọ́ wọn bó pẹ́ bóyá ìwọ náà padà gbédè wọn èyí tí ń jẹ́ kí ilẹ̀ Yorùbá máa fẹ̀ sí nìyẹn a bẹ̀rẹ̀ sí ní fẹ̀ sí bọ̀ tó bá dàsìkò ọdún tí gbogbo wọn mọ̀ tó jọ́dún pàtàkì wọn padà lọ sí Ilé Ifẹ̀ lọ sọdún èyí tí ń jẹ́ káwọn èèyàn mọ̀ pé Ilé Ifẹ̀ nílé wọn nìyẹn. Ilé Ifẹ̀ Ilé Ifẹ̀ Ilé Ifẹ̀ Ilé Ifẹ̀ ẹ rí i pé ilé ló ṣáájú ẹ̀ kí wọ́n tó pe Ifẹ̀ ilé ṣáájú gbogbo any other thing tó bá máa tẹ̀lé ilé ṣáájú ẹ̀ Ilé Ifẹ̀ dọ́là Ilé Ifẹ̀ ni. kó wá tó di pé ayé 30 convention láyé Òtù Ifẹ̀ before Odùduwà wọ́n á máa fi gbọ́ Odùduwà wọ́n máa fi wé ìgbà Ọ̀rúnmìlà àwọn ibi táwọn èèyàn ti ń ṣe mistake rẹ o wọ́n máa fi ìgbà 30 confederation wọ́n máa fi wé ìgbà Ọ̀rúnmìlà gbogbo kíní yìí kò balance kò jọra wọn Ọ̀rúnmìlà ti wà láti gba Àkànlú bẹ̀bẹ̀ l'Ọ̀rúnmìlà exist wọ́n bí Ọ̀rúnmìlà sí òkè Gẹ̀tì òun fún alára rẹ̀ ọmọ bíbí inú rẹ̀ tó ń pè ní kí la máa ń pe ọmọ Ọ̀rúnmìlà iná Àgbọnmìrègún òun fi òkè Tasẹ̀ ó fi ṣe ilé ẹ lọ bẹ̀ lẹ́nìí ẹ bá ń bẹ̀ àwọn kan tí mo ń dárúkọ yìí Ilé Ifẹ̀ ni
ibẹ̀ la bí Ọ̀rúnmìlà sí, ibẹ̀ ló ti dàgbà, ṣùgbọ́n láti pọ̀ èèyàn ní ti máa rìn kiri, tí máa dífá kiri, nítorí pé òun gangan ni Elédùmarè wá padà gbé dìde tí wọ́n á ṣàkóso àwọn irúnmọlẹ̀ yẹn. Òun ló wá ojúbọ àwọn irúnmọlẹ̀ yẹn kàn wípé àwọn kinní yìí bó ṣe rí láti gba ìwáṣẹ̀ rèé, ìgbà ìwáṣẹ̀, àtìgbà yẹn náà ti mẹ́ńṣẹ̀ ìwáṣẹ̀ ìwà wo ló ṣẹ̀? Àwọn baba ńlá wa ló ṣẹ̀ nígbà yẹn náà fi pè wọ́n ní ìgbà ìwáṣẹ̀, ìgbà tí ìwáṣẹ̀ tí wọ́n tẹ Ifẹ̀ àkọ́kọ́. Ìtàfẹ́ wà spiritual, ẹ má jẹ́ padà tàn yín jẹ, kì í ṣe tí ẹ̀ka máa ń sọ gbẹngbẹngbẹng tá máa báwọn yẹn ṣe máa gbẹnu túpọ̀ tí wọ́n kàn máa dáwọn sọ̀tàn. Ó wà spiritual gidi gan. Ìwọ tó o bá mọ̀ ń pa Ifá ò lè mọ̀ ń pa Ìtàfẹ́. Irọ́ lẹ́ẹ̀ máa kọ kalẹ̀. Ṣùgbọ́n ló ń dàrú mọ́ gbogbo yín lọ́wọ́ lójoojúmọ́ tẹ́ ẹ̀ máa bí tẹ́ ẹ bá tó lọ lónìí ọ̀tọ̀ lẹ́tọ̀ gbọ́ lọ́la. Now tàti confederation dé tí wọ́n di Òtúfẹ̀ mú. Òtúfẹ̀ ọ̀làjú ti dé gbogbo ìgbà tí wọ́n dálẹ̀. Àrùn tá à ń sọ yìí about 5,000 years ago lọ́rọ̀ Òtúfẹ̀. Ẹ̀ wọ́n fi ń wé Ọ̀wọ̀ 3 years ago 3,000 years ago ẹ̀ fi ń wé Ọ̀wọ̀. Ọ̀wọ̀ tó yẹ pé bàbá wọn àwọn tó tẹ̀ wọ́n dúró síbẹ̀ Ifẹ̀ náà bí sí ẹ̀ lọ́wọ́ Òtúfẹ̀ tòní lọ. Àwọn story téèyàn gbọ́dọ̀ máa gbọ́. Ìyá Àrìgìmọ̀kó tó tẹ ìlú Ọ̀tàdó, Ilé Ifẹ̀ ló ti lọ. Agbọn wọn sì wà lÓtúfẹ̀ dọ́là. Gbàtí ìyá Àrìgìmọ̀kó tí ó lọ tẹ Ọ̀tàdúró, ìbínú ló fi kúrò ní Ifẹ̀, ó ní tó ṣẹlẹ̀ láàrin wọn. Ó yẹ kó náà wà lára àwọn 30 confederation of Ifẹ̀ kẹ́ lè mọ̀ pé nǹkan tí ò pẹ́ ni. Pé Òtúfẹ̀ ní àwọn kinní ìṣẹ̀lẹ̀ tẹ̀ ń lọ sí mọ́ Ifẹ̀ lọ́rùn pé ó ti pẹ́ before Ifẹ̀, àwọn tó ti exist before Ifẹ̀ ibi gbóná ti exist before Ifẹ̀. Nílẹ̀ Yorùbá tá a wà yìí ẹ sọ ìlú míì tó ju Ọ̀tà lọ, láfítà Ifẹ̀ ló kan Ọ̀tà. Ìbínú àwọn ẹlẹ́yẹsì ló dá Ọ̀tà lẹ̀ ló fa ìlú Ọ̀tà yìí táwọn obìnrin fi lọ tẹ̀bẹ̀ dúró tán pé bẹ́ẹ̀ làwọn ti máa sọ bá tiwọn. Wọn àyè sì pé lọ́tà nígbà tá à ń sọ Igbó Ẹlẹ́yẹ náà máa ń pè Igbó Ẹlẹ́yẹ kẹ́ lè mọ̀ pé gbogbo àwọn ìlú àwọn tó kúrò lára Ifẹ̀ kí wọ́n tó gborúkọ ojú ti là. Mọ́ọ̀sì wọn ò mọ orúkọ tó yẹ ká máa pè Ifẹ̀ nìkan ló lórúkọ nítorí pé gbogbo wọn bìlífù pé Ilé Ifẹ̀ nílùú àwọn. Ìyá Àrìgìmọ̀kó sì ń wá sára wọn sí Ifẹ̀ wá ṣèpàdé pẹ̀lú àwọn toró ló ń kọ̀ǹtró ọjà Ìdìgbòmẹ̀kùn nígbà yẹn tó máa ní Ìyálóde tí ń gba owó ọjà Ìdìgbòmẹ̀kùn bí ìyálọ́jà ló ṣe rí tí ò sì bá bẹni tó lè ṣíjú wò ó nígbà tá à ń sọ yìí. After gbàtọ́ Ọ̀rúnmìlà break rules wọn ní Ọ̀tà tí ó bá àwọn ìyá nípìnwó, mo dé ojúbọ bí tán tí ìpínwó ti wáyé láàrin wọn níbi tí ìmùlẹ̀ ti wáyé láàrin àwọn ìyá mi àti Ọ̀rúnmìlà kí wọ́n tó gbà kọkùnrin wọlé sílùú Ọ̀tà torí ìlú tọkùnrin kì í wọ̀ ni. Àwọn èèyàn ti gbìyànjú ẹ̀, Ọ̀rúnmìlà gan gbìyànjú ẹ̀, ó ní ọdún tó lò kó tó di pé ó rí bẹ́ẹ̀ break. Wọ́n dẹ̀ nípìnwó ààyè yẹn bẹ́ẹ̀ tí kábíyèsí ọlọ́tà kábíyèsí mo kí ẹ ṣé ọjọ́ ẹ ṣé mo dúpẹ́ o. Níjọ́ tí mo lọ visit bàbá fi ààyè hàn mí pé ààyè rèé, àwọn ò gbà káwọn èèyàn máa wá bẹ̀ ní ká má bàa misuse ibẹ̀ pé because ó là àwọn lóògùn káwọn tó rí bí báyìí design jáde because Ifá náà fi wá ibẹ̀ pé ibi kan bẹ́ tọ́rùn mi láta yá àwọn tí wọ́n ti ṣèpàdé tí wọ́n ti agree láti gbà kọ́kùnrin ó exist lórí ilẹ̀ wọn. Ibẹ̀ báwo làwọn ṣe fẹ́ mọ̀ wọ́n ní iye ọdún táwọn fi ṣe wàhálà táwọn Ifá ni wọ́n fi béèrè wọ́n sọ pé ìlàtọ̀ tí sọ́wọ́ àti ẹ bá fẹ́ mọ̀ nípa Ifẹ̀ ẹ jókòó táwọn babaláwo tó mọ̀ nípa Ifá kì í ṣe babaláwo orí tẹlifíṣàn o, àwọn babaláwo gidi tó ń gbóná haranharan àwọn ni ó ṣàlàyé bí ní àjò Ilé Ifẹ̀ ṣe jẹ́. Púpọ̀ nú àwọn tẹ́ rò pé wọ́n mọ̀ nípa ẹ̀ dáadáa wọ́n mọ̀ sọ lẹ́nu àfàwọn tó mọ̀ tán bá ìtàn yẹn
ẹ̀yin wá délé nìyí ẹ wà máa mú ìtàn ilẹ̀ Yorùbá ẹ máa yí lórí po. Lẹ́yìn ìgbà tí Ọ̀rúnmìlà fọmọ sí Ọ̀tà tán tọmọ Ọ̀rúnmìlà bẹ̀rẹ̀ sí í jọba lọ́tà, àwọn bàbá kábíyèsí tẹ̀ ń wò tó wà ń bẹ̀ Lálẹ́gẹ́, ọba kábíyèsí Lálẹ́gẹ́, kábíyèsí wọn tó ṣe fìlà fún yín lẹ́ẹ̀kan sí, àwọn bàbá yìí àṣẹ́kùbọ̀ ìran Ọ̀rúnmìlà ni wọ́n. Tẹ́ bá ń wá ran Ọ̀rúnmìlà káàkiri lórí ilẹ̀ ẹ lọ bá bàbá yìí, àṣẹ́kùbọ̀ Ọ̀rúnmìlà ni bàbá Lálẹ́gẹ́. Nígbà tí wọ́n bí àwọn tán, tí wọ́n bí àwọn bàbá tí wọ́n tán, ni Ọ̀rúnmìlà tó ṣàtìpó lọmọ rẹ̀ míì tó lọ jẹ nílùú Ọ̀wọ̀. Lẹ́fì mọ̀ pé Ọ̀rúnmìlà rìn káàkiri ni níbi tí bẹ́ẹ̀ wádìí Ọ̀rúnmìlà dé, ibi tí Ọ̀rúnmìlà padà kú sí Ìṣẹ̀ Èkìtì. Mo ti sọ severally lórí ìkànnì yìí, ó yẹ káwọn oníṣẹ́ ìwádìí ti gbé iṣẹ́ ìwádìí dìde kí wọ́n lọ ibi tí mo sọ pé ó kú sí ní Ìṣẹ̀ Èkìtì. Ẹ lọ sí Èkìtì kẹ́ lọ wo ibi tó kú sí. Òkè Ìdànrè tí mò ń sọ wípé àwọn ará Ifẹ̀ wọn ò fẹ́ sọ̀kalẹ̀ mọ́ ń bẹ̀ nígbà tẹ́kun omi lọ tán. Nígbà tó dayé Odùduwà tó dayé Ọ̀rànmíyàn gbé ogun lọ́bẹ̀ torí pé adé kan ń bẹ tọ́rànmíyàn gbọ́ nípa ẹ̀ pé tán bá fi lè rí gbà pé wọ́n gbé gòkè yẹn nígbà ìkún omi kí omi má bàa gbé lọ. Ọ̀rúnmìlà wá fẹ́ lọ já adé yẹn gbà, adé yẹn ń bẹ ní Dẹ̀rìndọ́là. Nǹkan bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá tó wáyé pàrọ̀ adé lẹ́ẹ̀bà máa sọ, adé lọ adé yapa. Ẹ gbàgbé lórí ọ̀rọ̀ pé ibìkan ni adé kan fi sí, adé yapa tààrà. Kíní wọ Ọ̀rànmíyàn gbé ogun wọ Ìdànrè, ibẹ̀ náà ti fi bí Ifẹ̀ ṣe rí wọ́n fi hàn. Ẹ lọ bèrè ìtàn yẹn bẹ́ẹ̀ lẹ́fẹ̀ kò rógun yẹn ṣẹ́, Ọlọ́run ló yọ ẹ̀mí rẹ̀ bá bọ́ síbẹ̀, ẹ̀mí Ọ̀rànmíyàn bá bọ́ sí ibẹ̀ tó ṣẹ́rí padà wálé. Ìtàn bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá kì í ṣe léètẹ̀ ń kà nínú wèrè Fẹ́sán Mẹ́jọ́sìn àwọn kìnnì kan Fálọlá kìnnì kan, kì í ṣe àwọn ìyẹn nìtàn, àwọn eréfèé tàn ni wọ́n kàn mú lórí. Ẹ wá tàn, ẹ lọ wá ìtàn pẹ̀lú machine, àwa rìn káàkiri ni. Òun ni mọ́tò Honda mi lẹ́sẹ̀ rẹ̀ fi wọ́ sílẹ̀ bẹ́ẹ̀ ṣé wo tó gbé kalẹ̀ lẹ́yìn. À ń sọ̀rọ̀ gbogbo agbami òkun tẹ́ ń pariwo pé Olókùnsàn ní adé Olókùnsàn ní àwọn òkúrọ́kọ̀ ní àwọn ará Ọ̀tà. Ìran Ọ̀tà ló kọ̀ǹtró gbogbo island yẹn títí lọ. Ìran Ọ̀tà kẹ́lẹ́ mọ̀ pé ìran tó ti pẹ́ ni. Lẹ́yìn Ifẹ̀ ìlú tí wọ́n tẹ̀sí kejì nílẹ̀ Yorùbá Ọ̀tà ni. Ọ̀tà kò tí ì sáyé àwọn 13 confederation, kò tí ì sí wọn mẹ́tòrí ìlú kan làwọn. Irú Ìdẹ́ta Ọbàtálá ló control bẹ̀, Pàràkí, Ọbalúfẹ̀, Ìmọ́jùbí. Ọbàtálá tó dẹ̀ sọ pé control Ìdẹ́ta yìí kì í tún ṣe Ọbàtálá original gangan, àwọn àṣẹ́kùbọ̀ ìran Ọbàtálá ló níbẹ̀ ní ara àwọn ọmọ rẹ̀ ló jọba bí. Ìmọ́jùbí, Àpẹta, Ọ̀dín, Ọba Mẹ́rì, Olókórè, Òkè Ọjà, Ọba Jíó ló control bẹ̀, Ìlọràn, Ọba Lọ̀ràn ló control bẹ̀, Òkè Àwó, Ọwá ibi arabi tí ì sọ nìyí. Ìtàn kan bẹ tá à ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́, bóun ni ìran Ìjẹ̀ṣà ṣe jẹ́. Ó yẹ kó jẹ́ pírọ́blẹ́mù ilẹ̀ Yorùbá lé ní bóun ni ìran Ìjẹ̀ṣà ṣe jẹ́ nínú ọ̀ràn Ifẹ̀ tí ó máa sọ pé Olódùduwà ló bí, bó Olódùduwà ti bí ìran Ìjẹ̀ṣà. Àwọn àṣetàn bó Olódùduwà ti bí Ìjẹ̀ṣà. Ẹ lọ wo ìran Ìjẹ̀ṣà, ìran tó ti pẹ́ kárìkẹ́sẹ̀ ni ìran orílẹ̀-èdè Ìjẹ̀ṣà tẹ̀ ń wò yẹn. Ẹ wá lọ wádìí wọn dáadáa. Ọwá Fẹ́gùn ní àwọn wo ní ń jẹ Ọwá, wọn a máa jẹ Lótùfẹ̀ náà, wọn a máa jẹ Ọwá Lótùfẹ̀, wọn a máa jẹ Lóǹdó, àìmọye ìlú tí ń jẹ Ọwá Lóǹdó. Ọ̀ràngún, Ọwá Àràngún náà máa ń pè látijọ́, Ọwá Àràngún Àga. Ẹ wá wọ Ọwá yẹn náà, ìkankan ló bí àwọn irú ẹ̀ náà ń jẹ lókè Àwo. Tẹ́ ẹ bá lọ sókè Àwo yìí nílé Ifẹ̀, ẹ wà lọ máa ṣe ìwádìí bí wọ́n ṣe máa wádìí nǹkan nìyẹn. Tó ń pe orúkọ ọba táìtọ̀ ọba wọn ní Ọwáfẹ́gùn. Ọwáfẹ́gùn yìí tẹ́ ẹ bá débẹ̀ lẹ́wọ̀n máa bẹ̀rẹ̀ pé bóun ni ìtàn Ọwá ṣe jẹ́. Lẹ́ ti gbọ́ tán àwọn tó ṣẹlẹ̀ ń bí pre Odùduwà era ní o, pre Odùduwà era.
táwọn kan ní Odùduwà ló bí Ọwá gbọ́dọ̀ ti bí Ọwá. Ẹ wo wọ́n dá ìtàn ilẹ̀ Yorùbá rú gan, gbogbo òwe tẹ̀ ń kà torí ẹ̀ mo ṣe máa ń kọ̀ǹdẹ́mù òwe. À á ṣẹ̀ṣẹ̀ jókòó ni àwọn èèyàn ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ o, mo ti sọ fún yín láìmọye ìgbà làwọn ọ̀dọ́ tẹ̀ ń wò yẹn fi wà lénìí, wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ìtàn ilẹ̀ Yorùbá gidi gan. Ọmọlóògùn ọba Àdìó, Ìjùgbé ọba Lẹ́jùgbé, Ìràyè ọba Láàyè, Ìdó Òǹpẹ̀tù mo tẹ̀ mọ́ bàbá tó wà ní tó ń pè ní Òǹpẹ̀tù dáadáa nídò, Ìlọ́rọ̀mù ọba Léèrú, Ìwínrìn ọba Wínrìn. Àwọn tàti confederation tó control Ifẹ̀ rí nígbà tí wọ́n tún Òtù Ifẹ̀ tẹ̀, àwọn tó padà control ẹ̀ rí. Bàtà tó tún Ifẹ̀ tẹ̀ ẹ wá dúró gbogbo àwọn ìlú ni wọ́n tí wọ́n á sopọ̀ tí wọ́n control Ifẹ̀ lénìí. Ẹ wá wo iye tó ti exist, ẹ wo àwọn ìgbà tí ẹ̀kún omi ṣẹlẹ̀, tí movement yẹn ṣẹlẹ̀ táwọn èèyàn move lọ lọ́pọ̀lọpọ̀ ló ti lọ settle. Èmi tí wọ́n apàtà lọ́dọ̀ wọn ni àwọn ọmọ Ilé Ifẹ̀ rí torí pé wọ́n ti lose history nígbà tí kíní ẹ̀ máa tẹ ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbọ́n pa Ifẹ̀ mọ́, kò jẹ́ kán lè mọ̀ pé Ifẹ̀ ní gbogbo Ifẹ̀ ò dáyé, ibẹ̀ làwọn ti wá. Tó ṣẹlẹ̀ nìyẹn. Mo wá ń bọ̀ kíní kan tó wá ṣe lágúmẹ̀ntì kan wà, mo ti parí tààrin yẹn tí ó tún ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ní Yorùbá ọ̀nà Yorùbá. Mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan tí bọ́dà wa yìí máa sọ. Mo rí fọ́nrán kan tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára tó sọ pé ọ̀rọ̀ tí a mọ̀ sí Yorùbá ò lákọọ́lẹ̀ títí di 19th century. Ṣùgbọ́n mi rẹ́dí àti yànnà náà yẹn nínú fídíò yìí. Mo kàn fẹ́ add a few things sí nǹkan tí ọmọkùnrin náà sọ tí ò sọ dáadáa. Ó ní pé àwọn kan máa ń sọ pé gbogbo àmọ́ra wa sí Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé Ọ̀yọ́ ń jọ̀yọ̀, Ifẹ̀ ń jẹ́fẹ̀, Ẹ̀gbá ń jẹ́gbá, kí lórúkọ ẹ̀ ń jẹ́ kinní kan. Èmi fúnra mi mo máa ń sọ pé irọ́ lọ̀rọ̀ yẹn torí pé kí ni wọ́n kàn fẹ́ fi dá àárín wa rú ni wọ́n fẹ́ fi jẹ́ kí ògiri wa lanu ní eléyìí tí mo rí pé ó ti ń lanu báyìí òun ló fa irú ọ̀rọ̀ tí à ń sọ pé ó já ràn yìí. Ẹ jẹ́ kí n kàn sáré sọ eléyìí ní ìṣẹ́jú kan. Òun náà ni pé nínú àkọọ́lẹ̀ pàápàá jùlọ láti nǹkan bíi 1700s which is like 18th century, orúkọ tí wọ́n mọ Yorùbá mọ́ tó sì lákọọ́lẹ̀ dáadáa òun náà ni Lùkúmì, ní ilé tí wọ́n gbogbo wọn jẹ́ ní eastern part of Yorùbá land. Lùkúmì òun náà ni wọ́n jẹ́ ní ilé tí wọ́n yọ jáde láti inú Olúkúnmi tó túmọ̀ sí ọ̀rẹ́ mi, my friend. Òun náà ni ọ̀rọ̀ náà túmọ̀ sí. Mi fẹ́ kí fídíò gùn jù. Orúkọ kejì tó jáde ràn torí nígbà tó yá Lùkúmì parẹ́ pátápátá, kò tiẹ̀ sí rárá nínú tàn mọ́. Orúkọ kejì tí wọ́n tún wá mọ ìran Yorùbá mọ́, àwọn tó wá mọ̀ mọ́ ni ṣé western ni láti Ọ̀yọ́ lọ dé Benin Republic, òun làwọn yẹn. Àwọn tí mo sọ lálákọ̀ọ́kọ́ as Lùkúmì, àwọn ẹni láti Iléṣà, Èkìtì, Oǹdó lọ́bẹ̀ yẹn títí dé Delta, àwọn yẹn ni wọ́n mọ̀ as Lùkúmì. Then later láti Ọ̀yọ́ títí lọ sí Benin Republic, àwọn yẹn ni wọ́n mọ̀ as Ànàgó. Ní wọ́n jẹ́ pé tẹ́ máa ti rí èèyàn tó ń sọ èdè tí mo ń sọ ẹnu yìí, nǹkan tó máa fi tag orúkọ ẹ̀ ní Ànàgó. Ẹ jẹ́ kí wọ́n sọ pàrọ̀mbàrì tó wà mẹ́fún yín. Ṣe rí àwọn set Lùkúmì yẹn, orúkọ yẹn ni wọ́n sì ń lò dè ní orílẹ̀-èdè Cuba. Àwọn ìran tí òwò ẹrú padà kó lọ sí orílẹ̀-èdè Cuba, orúkọ tó sì ń pera wọn dè òun náà ni Lùkúmì. And àwọn tí òwò ẹrú kó lọ sí Haiti àti Brazil, orúkọ tí wọ́n yìí ń lò dè òun náà ni Nàgó, nílé tí wọ́n yọ láti inú Ànàgó. Then Yorùbá wọ́n ti kọ ọ̀rọ̀ tí a mọ̀ sí Yorùbá lẹ̀ láti 1614 ní orílẹ̀-èdè Mali níbi tí a mọ̀ sí Shanghai Empire. Ní ìgbà náà òun ni wọ́n ti kọ ọ̀rọ̀ tí a mọ̀ sí Yorùbá lẹ̀ 1614. So bí ó ti ṣe rí nìyẹn. Ṣé gbọ́ nǹkan tó sọ? Ó ní kó tó di pé wọ́n ń pè wá ní Yorùbá, orúkọ kan wà tí gbogbo wa ń jẹ́, wọ́n ń pè ní Lùkúmì. Meanwhile Lùkúmì yìí ṣe pé àwọn adájáde tá ń jẹ́ tó tọ́, àwọn kan wà adájáde tá pé dọ̀la tẹ́ bá lọ bá wọn, irú kíní máa ń sọ dáadáa, bàbá ìrẹ́ náà mọ́kìrì máa ń sọ Lùkúmì bí Lùkúmì ni.
brọ́dà yìí gan abínibí àwọn gan ò mọ̀ pé dáadáa olùkùnmi ni kì í ṣe olúkúnmi kò sí ti ń jẹ́ olúkúnmi is olùkùnmi èdè Ifẹ̀ ni ló bá tán gbogbo yìí tẹ̀ ń pariwo kí Ifẹ̀ àwọn ìlú kan ti exist before Ifẹ̀ that language olùkùnmi is from Ilé Ifẹ̀ directly from Ifẹ̀ ẹ lọ wádìí kí náà pè ní olùkùnmi nífẹ̀ẹ́ ó ní àṣàmọ̀ kan tó máa pa lótú Ifẹ̀ wọ́n ní mẹ́rin àrọ́nà kémi lọ́kọ kí n má lòlùkù èdè Ifẹ̀ ni mo sọ yẹn mẹ́rin àrọ́nà kémi lọ́kọ kí n má lòlùkù Ifẹ̀ ò ní lọ́kọ kó mọ́ lálè àlè náà ń pè ní olùkù olólùfẹ́ náà ń pè ní olùkùnmi so ìtumọ̀ rẹ̀ nìyẹn so ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi nìyẹn àkàtà ń jẹ́ olùkùnmi tẹ́ bá dé gbogbo Cuba wá sí Brazil tí gbogbo wọn ń jẹ́ nígbà fáwọn ń jẹ́ nìyẹn kò tí ì sí ti ń jẹ́ Yorùbá àṣàdá time tí movement yẹn wáyé òun náà ni irú tó ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí Abínibí sọ tí mo ta kò ń jọ sí tó ní pé Aláàfin tí kọ́kọ́ rí òyìnbó rí láláàfin tí Ọdúnẹwù ó sọ̀rọ̀ ẹ̀mọ́ níbo Aláàfin tí ń rí òyìnbó láti 14th century tí wọ́n ń tẹrú fún Pọ́túgí tí ń wá sí òde Ọ̀yọ́ ń gbà yẹn ta ní kẹrù fún ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn àti parí yẹn lọ mo mọ̀ pé àwọn kankan wọ̀nyí náà ti máa yé Abínibí nísìn náà pẹ̀lú gbogbo àwọn ìtàn wọ̀nyẹn àwọn èèyàn ti wà lórí rìsáàtì gidi gan ẹ má dọwọ́ borọ́ ẹ má ti torí pé Ọ̀yọ́ àti Ifẹ̀ ò gbàtara wọn àwọn kan wà lọ́mọ gbẹ́tàjáde ní axis Ọ̀yọ́ wọn àmọ́ fẹ́ fi dá ilé Ifẹ̀ rú àwọn èèyàn nígbà scholars pọ̀ nífẹ̀ẹ́ burúkú apart from pé wọ́n jọ mọ bẹ̀ láwọn tó ń mọ ìtàn Ifẹ̀ bó ṣe rí lọ́gbọ́n tẹ́ ń darú lórúkọ mọ́sápá ọba alẹ́ ó ti wà before Ifẹ̀ ìlú mẹ́jọ kan bẹ tó ti wà before Ifẹ̀ ìlú mẹ́jọ wo ló wà before Ifẹ̀ ìlú mẹ́jọ wo káwọn èèyàn tó lè sọ pé Ifẹ̀ ò dáyé ká tó lè sọ pé ibi ojú rere ti máa wálé ayé ṣe ẹrù pé dèdèrè ni wọ́n ni ibi tó yẹ kẹ́ gbá rìsáàtì yín lọ nìyẹn pé kí ló mọ̀rọ̀ yẹn wáyé ẹ wádìí ẹ fúnra yín kẹ́ mọ̀ bí Ifẹ̀ ṣe rí nìyẹn ẹ tún gbọ́ ìkan tí sísítà wa yìí náà tọkùnrin kan sọ nípa yunifásitì kan tí wọ́n dálẹ̀ UWI ní ṣé Amẹ́ríkà náà ti dálẹ̀ ni wọ́n ṣètò pé èdè Yorùbá ti di nǹkan tí wọ́n ń kọ́ ní yunifásitì wọ́n ti introduce the Yorùbá language as one of the courses tán kọ́ níbẹ̀ bọ̀bọ́ yìí wọ́n ní pé ok why tá ṣe máa allow Yorùbá nìkan bí Nàìjíríà ṣe tó yìí pé ṣé Yorùbá nìkan náà kó lẹ́rú ni pé ṣe bí wọ́n kó Ìgbò náà lẹ́rú ni sísítà ìwà shipping pé kò rí bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ gbọ́ àárín yẹn náà. University of the West Indies is offering Yoruba language. So you can go to UWI and study the Yoruba language. For those of you who don't know, Yoruba is one of the tribes in Nigeria, and their language is called Yoruba. And it baffled me because I know that Yoruba tribes, and we are not the only tribes who were brought into the Western world, to be precise, the Caribbean, during slavery. Igbo people, Igbo tribe also were one of the tribes that were brought into slavery. Igbos were also enslaved. So Yui, why are you offering Yoruba language alone? Why don't you balance the equation? Children of iniquity, daughter of Zion, source of the valley, my greeting. So according to what you talk now, say they offer Yoruba language in uni. Why they not offer other tribe or Igbo? Let me tell you, Yoruba language is globally understandable than any other language. Yes, and Yoruba language don't they exist from ages before any other other language. Yoruba language don't they exist. Now you see from school they easily offer the Yoruba language than any other language. Yoruba language don't they exist not only in Nigeria, but outside Nigeria. And secondly, say the time of slavery, not be only Yoruba the slave. The time of slavery, they slave most Yorubas than any other tribe.
And secondly, the Yoruba don open eye, they don dey educated, they don dey civilized. The time that slavery when you dey talk so, they don dey civilized. Na it make them fit rescue so many Africa, so many Nigerians when be say they enslaved that time. Na it make them they don dey bold, or I don't know how to put it for you people to understand. When you worry, they stress me. They don dey bold, they don open eye, they don dey wise. Na it make them fit stand. Even Yoruba book, they don dey read am from outside country before you, when they talk, before they born you. So no come online, come they use nose, they talk, say, why you not put other language, why you put only Yoruba. Yoruba don dey civilized. The time of civil war, the time of slavery, Yoruba language don dey exist globally, understandable. At least people don dey. Don't worry, you come on for here. Let me talk with you. Abeg, come out. òun ni sísà yẹn sọ pẹ̀lú broken yẹn pé èdè Yorùbá wà lára èdè tó ti pẹ́ lórí ilẹ̀ tá máa ń sọ̀rọ̀ àwọn èèyàn mọ̀ wọ́n mọ̀ bí èdè Yorùbá ṣe rí, wọ́n mọ̀ bí ìran wa ṣe rí bá a ṣe pẹ́ tó níbi tá a wà yìí. À ń sọ̀rọ̀ thousands, àwọn èèyàn wọ́n á mọ̀rọ̀ lùpọ̀ èèyàn sọ̀rọ̀ 3,000 fi ń wífẹ̀. Tẹ́ ẹ̀ bá fẹ́ràn fẹ̀ ẹ jẹ́ àmọ̀ kókó bẹ́ẹ̀ nìyẹn. Èyí ò ní sọ jù báyìí lọ lórí ìkànnì ilé nìyí. Títí tá fún mo má kọ̀ tó ètò mi wá, èmi tí ń tòótọ́ bàbá àṣà.